Auzubillahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́ ẹ̀yin tèmi. Ṣé dáadáa lẹ wà bí mi on point by two ṣe wà lénìí? Ayé ń yí lọ à ń tọ́, ayé ń yí lọ à ń tọ́. Àwọn èèyàn púpọ̀ wọ́n ń ṣe mistakes fà. Àwọn èèyàn púpọ̀ wọ́n ń ṣe mistakes. Ìwọ tó ní tí ẹ̀jẹ̀ ń ràn ní veins yẹ, tí o jí láàárọ̀, tó wo wájú tó wẹ̀yìn, tó wo àràǹdì ẹ, tó wo oríṣiríṣi èèyàn, definitely o mọ̀ pé Ọlọ́run bẹ. Ìwọ dẹ̀ kọ́ ló dá àwọn èèyàn yìí. Definitely èèyàn kan tó wà tó jù wá lọ, supreme being ló dá wa sí ayé. Ẹ wàá sọ wípé obìnrin ṣèkà fún yín, obìnrin ṣèkà fún yín, ẹ fẹ́ yẹ̀yẹ́ rẹ̀, ẹ fẹ́ yẹ̀yẹ́ rẹ̀, ẹ wàá mú òhó rẹ̀, ẹ wàá gbé sínú gbangba, ẹ gbé sí internet, ẹ nítorí pé ó ti ṣẹ̀yìn, owó yóò kó yín lówó jọ, ó yóò jẹ yín lówó, ó yóò ṣe yín ní kankan, ẹ wàá mú òhó ọmọlúwàbí ọmọ èèyàn, ẹ wàá tú òhó ẹ̀ síta, either òkè lẹ́tú síta àbí ìsàlẹ̀ lẹ́tú síta. I'm telling you, ẹ jẹ́ kí n sọ tọ̀rọ̀ fún yín, kò kí ń ṣe òhó ọmọ yẹn lẹ́tú síta, bó o bá ṣe òhó tara yín, nítorí ayé ò lè gbàgbé ẹ̀ o. Nǹkan tẹ́ ẹ̀ ń ṣe yẹn ayé ò lè gbàgbé ẹ̀. Ìwọ tí wọ́n lo program ẹ̀ tó fi tú òhó èèyàn síta, ayé ò lè gbàgbé ẹ̀. Àfi kódà bẹ́ẹ̀ bá lọ sí Facebook nísìnyí tẹ́ lọ ṣó òhò èèyàn, wọn ò ní gbà lọ́wọ́ yín, wọn ò ní gbà lọ́wọ́ yín, wọ́n á ní it is kíní kan against kíní kan ni, wọn ò ní gbà lọ́wọ́ ẹ̀. Tó bá tẹ̀ lọ ṣe mistake tó bá fi lè ṣó ẹ̀, I'm telling you, kò ní last 2 minutes. Ẹ̀yin wá lo whatever tẹ́ lò, ẹ fi gbé òhò ọmọ èèyàn jáde, ẹ ti ṣera yín o. Wàláì tẹ̀lá ẹ ti ṣera yín. Ẹ̀yin ẹ gbàgbé gbogbo èpè tí wọ́n ṣẹ́, ẹ̀yin ẹ ti ẹ gbàgbé jàmbá I am sorry. Ọ̀rọ̀ ti dàrú ju bẹ́ẹ̀ ṣe ń rò lọ. Àwọn kan tí wọ́n dáríjì yàn wọ́n ti hàn. Àmọ́ nǹkan tó kàn dùn mí ni ọmọ Yorùbá mọ̀ ṣe pé bí ọmọ yẹn mọ̀ ṣe ṣépè mọ̀ dùn mí o. Bí ọmọ yẹn ṣe ṣépè wàláì tẹ̀lá ó dùn mí. Ọmọ Yorùbá ti mọ̀ ṣépè kò bá ti rí ìyanu Ọlọ́run. Ìwọ tí wọ́n bá kówó ẹ̀ jẹ, ìwọ ọkùnrin, ìwọ tí wọ́n bá yàn jẹ ìwọ obìnrin, ẹ̀yin ẹ fi wọ́n lẹ̀. Kíní kan wà tí wọ́n ń pè ní law of karma. Ó máa catch up pẹ̀lú èèyàn yẹn, yóò ní láti ṣépè. Ẹ̀dákẹ́dá tó bá ń ṣépè, ẹ jẹ́ kí n sọ fún yín, eléyìí kò kí ń ṣe irọ́, eléyìí òótọ́ ni, bọ́lá ń ṣe sọ ni. Ìwọ tó bá ń ṣépè fún yàn, jẹ́ kí n sọ fún ẹ, èpè yẹn wọ́n á dá sí méjì. Áàfù ó jẹ́ tèèyàn yẹn, áàfù náà ó jọ tiẹ̀. Ọlọ́run ò kí ń fojú rere wo àwọn tó ń ṣépè no matter what. The highest èpè tẹ́ máa ṣẹ́ ni pé mo fi sí kóòtù Ọlọ́run lọ́wọ́, mo fi ẹ́ sí kóòtù Ọlọ́run lọ́wọ́, èpè tẹ́ máa ṣẹ́ nìyẹn. Àmọ́ o ti ń ṣépè, wọ́n ní kòròfo èèyàn ló ń dún hàn kòròfo pé bí dúrọ́ọ̀mù kòròfo òun lẹ máa gbá tó ní hàn tó máa ké. Èyí tó bí bá wà nú ẹ̀ ṣe bá gbá tó máa dún, ó máa tutù mọ́ bẹ́ẹ̀ ni, nǹkan ń bẹ nú ẹ̀ nìyẹn. Ìwọ bá dákẹ́ bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ yẹn síta pé nǹkan tí wọ́n ṣe lélẹ́yìí o, nǹkan tẹ́ ẹ ṣe yìí ó dẹ̀ dùn mí o, nǹkan tẹ́ ẹ ṣe yìí ó dẹ̀ dùn mí o, mo fi yín sí kóòtù Ọlọ́run lọ́wọ́. Ó ti tán. Ẹ wá ń ṣépè, nídìí èpè, àmọ́ bó ṣe ṣépè yẹn náà, ẹ jẹ́ kí n sọ fún yín bó ṣe ṣépè yẹn. Bí obìnrin yẹn ṣe ṣépè, gaskiya èpè tó ṣẹ́ yẹn ó ti fi sí ara ẹ̀ lọ́wọ́ nìyẹn. Ó ti fi sí àwọn ayé kí wọ́n bá gbèjà rẹ̀ nìyẹn. Ó fi sí àwọn ayé kí wọ́n bá gbèjà rẹ̀. Ó ti mú ọ̀rọ̀ yẹn kúrò lọ́wọ́ Ọlọ́run because ó ti ṣépè. Ó ti mú ọ̀rọ̀ náà, ó ti mú kúrò ní ọwọ́ Ọlọ́run. Ọkùnrin yẹn nísìnyí, ọkùnrin yẹn tó bá gbàdúrà kó ní k'Ọlọ́run dáríjì òun, wàláì tàláì sí wọ́n bí láì wà síláwà, Ọlọ́run máa mú borí ọ̀rọ̀ náà. Ó ṣe ẹgbẹ́ yẹn lóòótọ́ o, ó ṣẹ́ o, ó tú síta. Ọlọ́run sọ wípé conceal each other's secret. Àmọ́ ẹ túra yín síta, ẹ ṣe ní gbangba ìgbéra yín síta. Tí bọ́ọ̀ yẹn bá lọ sọ́dọ̀ Ọlọ́run tó ké sọ́lọ́run, Ọlọ́run ó dáríjì. Bèlèǹtèlé òun náà ti wá sí gbangba, ó ti ní kí wọ́n dáríjì òun. Ẹ̀yin abiyamọ ayé, ẹ dáríjì mi. Àmọ́ àìbá mọ̀ nítorí àwọn afẹ́lẹ́ àfi ń fa ẹ̀yin ọ̀dọ́, àfi ń fa yín létí ni. Ẹ dènà rú ẹ̀. Nǹkan tó ti ṣe wà ó rí ọmọ yẹn sọ wípé fàyàgbàyà, wọ́n fi gbàyàgbàyà. Kò sí fàyàgbàyà kankan tó máa ṣe kankan torí ẹ ti ṣe zìnà gan.
fàyàgbàyà kankan ò ní ṣe kankan, fàyàkwàyà kankan ò lè ṣe kankan because ẹ̀yin méjì ẹ̀yọ fàyàkwàyà mo irú èpè yẹn mọ̀mọ́ sẹ́rù èpè yẹn mọ̀mọ́ sẹ́rù èpè yẹn fàyàkwàyà ẹ̀yin méjì kọ́lá fàyàkwàrà yín ọmọkùnrin gan ṣé títí ẹ̀ gan ò pọ̀ nínú èyí táwọn yìí àyà tí ẹ̀ gan kókò pọ̀ nínú èyí táwọn sọ yìí ìyẹn kọ́ èyí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ní òhò tó lọ expose síta òhò pé mo ṣépè nítorí ó fàyàgbàyà ẹ má mọ̀ sọ wípé fàyàgbàyà mọ́ ẹ má mọ̀ fi àyà yín yẹn ẹ má mọ̀ pé àṣírí tó wà lẹ́ẹ̀mí àti ó tú síta èmi èpè náà kan mo fẹ́ ṣe ẹ̀sìn bẹ̀tẹ̀ èmi ò ní ṣépè because èmi ní àdínì Ọlọ́run sì sọ pé ẹ má ṣépè Ọlọ́run ní kẹ́ ẹ má ṣépè o Ọlọ́run sọ pé èyàn tó bá ṣépè èmi Ọlọ́run èmi ò fojú rere wò yẹn náà èyàn tó bá ṣépè ó ń ṣépè lera rẹ̀ ni èpè yẹn wọ́n wá dá sí ọ̀nà méjì èèkan ó lọ sọ́dọ̀ èyàn tó ṣèkà èèkan náà wá sọ́dọ̀ èyàn tó ṣẹ̀ ẹ̀yin ẹ mọ̀ wò tí wọ́n bá lọ tọ́tú wá èpè yẹn ó máa padà wá jà wọ́n méjèèjì ni kò bá ti sọ wípé mo fi ẹ́ sí kóòtù Ọlọ́run lọ́wọ́ hòhò mi tó fi hàn sí ayé òun Ọlọ́run ó fi ẹ́ hàn bó ṣe tọ́ àti bó ṣe yẹ tó wá pé bẹ́ẹ̀ yẹn ló ṣe yẹ kó ṣe that is it àmọ́ ẹ̀yin bloggers because we want to sell ẹ wàá gbàgbé pé ẹ ní àwọn ọmọ ẹ gbàgbé pé ẹ ní àwọn ọmọ ẹ máa support nǹkan tó yẹ kẹ́ ẹ support ẹ ní wádìí ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ wádìí ẹ̀yin tèmi ẹ má ṣépè tó lè mi mọ́ láìpẹ́ kí n bá deliver kí n fún yín lesson ẹ má ṣépè léyàn bẹ́ẹ̀ bá fẹ́ ṣépè fẹ́yàn ẹ fọlọ́n lé ọ̀rìn náà ni ẹ fọlọ́n kọ lọ́rùn tẹ bá ṣépè fún yàn ẹ ti ṣépè lera yín ìwọ tó ṣépè fún yàn o ti ṣépè lera ẹ ẹ̀yin tèmi ẹ má ṣépè fún yàn tẹ bá ti ṣépè fún yàn ẹ ní jẹ́ kí ojú ọ̀tá ẹ ní fojú ọ̀tá hàn ẹni mo fà ilé Ọlọ́run lọ́wọ́ tó bá yẹ pé dáadáa ni mo ṣe fún ẹ Ọlọ́run ṣe ẹ ní dáadáa bá ṣe pé kà náà ni wàá rí ìkabẹ̀ that is it ìyẹn ò kì í ṣe ìpè ìyẹn ò kì í ṣépè ẹ̀yin ọ̀dọ́ ẹ wà careful ìkẹta ẹ ti ṣe rí ẹ wà sí ti gbangba ẹ dákun kí ni ìyẹn mì ẹ rí nísìnyí ọkọ tó dá ló máa fọkọ gẹ̀yẹn because àwọn míì wọn ò rí irú ṣépù yẹn rí láyé wọn ò rí irú nǹkan yẹn rí láyé wọn o rò pé fẹ́ bàyàn jẹ́ ẹ̀ bàyàn jẹ́ o ìyálà ya yín lẹ̀ bàjẹ́ bẹ́ẹ̀ ṣe ṣe yẹn ìyálà ya yín o lẹ̀ bàjẹ́ ẹ mọ̀ wà bẹ́yàn tí wọn ò kọ́ yín wọ́n ní attend apology rubbish apology ṣé wọn ò kọ́ yín ni wọn ò kọ́ yín àmọ́ Ọlọ́run ti sọ kínní kan Ọlọ́run sọ wípé òun wà merciful is ever forgiving Ọlọ́run ti dáríjì yín ẹ̀yin gbogbo ẹ̀ mọ̀ máa dá gbogbo ẹ̀rú this is on point by choosing my words to help others.